ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tí Yinka Ayefele Bisi Ologe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀ ẹ má gbádùn ẹ̀. Ṣé
dàrí. Ẹ̀mí ni kí o máa wò. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kẹ́kẹ́ ọjọ́ kìí. Ìyára kẹ́kẹ́ ọjọ́ kìí náà. Ṣé inú ìwé mi fi àwọn ìkọ̀rọ̀ rárá inú ìwé àtòlè Joshua? Àtòlè kọ̀ àtòlè. Ó wà nínú pẹ́ẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ. Ọkùn àjàtú káyọ̀ máa ta ẹ̀yìn ọjà mi. Bàbá àti ìyá ẹ̀ ló wà ní àtìká kíá máa lọ ogúrò mi. Báwo ni mo gbé lọ fún ogúrò mi? Sí ọkùnrin bí ọwọ́ mi ló wà ogúrò mi. Ó dà kó sí wàhálà. Ó dà kó sọ̀rọ̀ wá sàwọn akẹ́kẹ́ mi. 081 ogúrò mi. Bẹ́ẹ̀ni ẹ̀sọ́ níbo tó wà kó wà nílé ìṣọ́ pé tó wà kó owó kì í ṣe ọmọ. Nígbà tó ọmọ wa dárí ibi tí kì í níwà ló mọ̀ tí. Táwa ní kò dárúkọ àwọn ọba nínú Bíbélì náà, ó lè má lè dárúkọ ọmọ ṣe wáyé. Láti ní lè dárúkọ wọn. Sàwọn ọba tó dẹnu Bíbélì. Ọba Dáfídì. Ó fẹ́ràn láti máa Yorùbá bí Ayefele ní ẹ̀. Ọba Dáyà. Ọba Adékùnrin. Ọba Dáyà tó lé lọ.
ìyàtọ̀ wà láàrin Woli Ayefele àti Woli Agba. Àjọkùnbá ni ó yẹ Woli Ayefele ní oníṣẹ́ ìyanu. Lébé ṣàkóbẹ̀wò bí wọ́n ní bàbá oníṣẹ́ ìyanu. Dájú ẹ̀rí mo ṣe nàánú bẹ́ẹ̀. Mo fẹ́ tọ̀ ọmọ sẹ́kọ̀ọ́ mi. Mo níṣẹ́ ìyanu àbí mi ò ní. Sọ̀rọ̀ sókè àbí ìbọn ẹ̀. Délé sá wèrè kọ́kọ́ lábẹ́ bíríìjì yẹn tó wà bẹ́ẹ̀ bọ̀ láti kò sí náà èmi mo mú lára dá ìwà gbèrò láti ó relocate mi ó relocate mi òun ló wà lẹ́tọ́ ṣe tó ń sìn. ìgbọ́ràn mi àbí ìgbọ́dà òun ayé ò tí ì ṣe ọ̀gbọ́n mi ní ẹni sùúrù délé sá àǹtí ẹni ní ìsìn pé olúwa bẹ̀rù délé sá mo fẹ́ jẹ kọ́mọ ìwọlé lọ òkè àti àǹtí ẹ̀ súnmọ́ mi ọlọ́run ìpè tó pè mí. Judah mega praise ni mo wà yìí. Má dojú tì mí. Akadikọ́nà, àrègbèrèọ́nà, àjìrìjìọ́nà. Ọlọ́run mi o. Káàtì ìgbà lè dàgbọ́ wípé o pè mí ní tòótọ́. Bàbá mi ìmọ̀dà bóyá fàmì ẹ̀. Àyà bàbá ṣàǹdàdà. Àti mi ìmọ̀ bóyá ẹ̀gbọ́ ẹni tì. Bàbá mi ó sì rú wọn lójú. Àní lẹ́ẹ̀kan sí bàbá fàmìyàn sẹ́ẹ̀. Ó tún lè yí lójú. Ọlọ́run mo fẹ́ kó di ẹ̀dá ntàgbà ẹ̀rí wọ̀rọ̀ bọ̀. I celebrate you one more. May your guests belong. God bless you. Thank you, Lord, for the blessing. I'm over to you. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ kì í sọ fáwọn èèyàn nígbà tẹ́ wọ́n fọwọ́pọ̀ ìṣẹ́ tí aṣọ agbára yìí. Ọlọ́run ìgbà tó pẹ́ ìgbà tí ìjà sí ọ̀rọ̀ yìí kò ní fi í sílẹ̀ kò ní dá yín kulẹ̀. Ó gbẹ̀yìn tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ̀ mọ̀ ẹ̀. Àdúrà tí mo fẹ́ ṣe ẹ̀ ṣiṣẹ́ àmì tó tóbi. Gbogbo ipò tẹ́ ẹ ti jùlọ láyé ẹ̀ mọ̀ ẹ̀ kò ní padà jù yín lọ́wọ́. Ẹ ṣàlù. Èmi mo ṣàlùkà mi lọ pé àmì ẹ̀rẹ́ àmì. Wọ́n gbé ipò tẹ́ ẹ ti jùlọ láyé ẹ̀ mọ̀ ẹ̀ kò ní padà jù yín lọ́wọ́. Sáà ẹ súnmọ́ mo lóògùn ayé yìí. Ẹ súnmọ́ mi. Èèyàn kọ́ mi wọ white kò ní káwọn òbí máa ń lògùn ayé ẹ̀. Báwo ẹ pẹ̀lẹ́ ṣe é rántí? Ẹ ti rántí mi. Mo ń fèsì yẹn náà. Ẹ sì kú ni ẹjọ́ ẹni tó dáwọ́ lóṣooṣù dáwọ́ ẹni sí ìjọ. Ogun ayé yóò kì í ṣe wọn. Ẹ ti kú olórí. Thank you so very much. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.